kan ń bẹ nílẹ̀ Yorùbá, Ìdó-ޮSUN lórúkọ rẹ̀. Mo lọ́rọ̀ kan pàtàkì tí mo fẹ́ sọ nípa rẹ̀, ẹ wá gbọ́. Awuyewuye ọ̀rọ̀ kan lọ níbẹ̀ tó gbà mójútó, ó yẹ ká sọ nípa rẹ̀ ká forin ewì dámọ̀ràn. Ìdó-ޮSUN níjọba ìbílẹ̀ Gbẹ́dọ̀rẹ́, ìyẹn Gbẹ́dọ̀rẹ́ Local Government Council Area nípínlẹ̀ Ọ̀ṣun ni mò ń wí. Ìdó-ޮSUN ìlú ọmọ aládé lójúlówó gidi. Ìdó-ޮSUN ìlú tọ́lába tó níjòyè tó láwọn ọ̀jọ̀gbọ́n, àwọn afọbajẹ pẹ̀láwọn ọmọ alálùbáríkà. OJO AWOGBEMI kábíyèsí Máyégún AKÉWì Oòduà. Mo gbà tọmọ Ìdó-ޮSUN dọ́badọ́ba. Ìdí abá ni pé wọ́n gbójú, wọ́n gbónu, wọ́n tún lẹ́nu nínú ìgbìmọ̀ àwọn ọba aládé gbogbo. Mo gbẹ̀rí wọn jẹ́ àwọn ọmọ Ìdó-ޮSUN, wọn kì í túlé, wọn kì í báni sí nídìí ọ̀tẹ̀. Àmọ́ kí ló wá dé? Kí ló ń ṣẹlẹ̀ ní Ìdó-ޮSUN? Gbogbo ọmọ Ìdó-ޮSUN ẹ̀yin àgbààgbà ibẹ̀ ẹ̀yin dà. Kí ló ń tó dé táwọn kan fi ń pọmọ ọkọ lọ́mú àlè? Ọ̀rọ̀ ọba jíjẹ ní Ìdó-ޮSUN ó ṣe wá di pé kámọ ọpọmọ nílé lájòjì lórí pé àjọba olójúdó ti Ìdó-ޮSUN tí ń fèdè àyèdè lọ́wọ́lọ́wọ́. Ṣó yẹ kó rí báwọn gbogbo ọlọ́gbọ́n gbogbo olóye ẹ̀yin àgbààgbà ìlú, ẹ̀yin ìjòyè ìlú, ẹ bá wa dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ẹ jẹ́ àjọ pàrọ̀ àtọ̀dọ̀fínú wa nílùú Ìdó-ޮSUN. Àìláṣọ lọ́rùn pàkà ọ̀tọ̀ fún gbogbo ọmọ ẹríwo ká ṣàpérò. Ìlú ò gbọdọ̀ tún mọ́ wa lórí kájọba ká yanni sípò ọba, kò yẹ kó dogun dọdẹ. Ìbà lórúkọ jẹ́ ìpọmọ ọkọ lọ́mọ àlè kọ̀tọ́, ẹ jẹ́ ká já mi kúrò lórí ẹ̀. Gbogbo wa la mọ̀ pé ìdílé ẹnu kọ́kọ́ àti ìdílé Adéǹkó nìdílé tí ń jọba olójúdó ti Ìdó-ޮSUN. Ọba Architect Adérẹ̀mí Adédàpọ̀, ọba rere tó ṣẹ̀ṣẹ̀ wàjà níjọ́sí. Ìdílé ọmọ ọba ẹnu kọ́kọ́ lòun, tọ́já sí pé wọ́n ti ṣe tiwọn. Ìdílé Adéǹkó lọ́ba àsìkò yìí kàn gẹ́gẹ́ bó ti wà nínú ìtàn. Àwọn ọmọ ọba ìdílé Adéǹkó wọ́n ti wá jáde, wọ́n fẹ́ jọba. Agboolé 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n nílé ọmọ ọba Adéǹkó tí ń jọba olójúdó ti Ìdó-ޮSUN. Àwọn agboolé 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún lágboolé Láòyè, agboolé Dáúdù, agboolé Olóyè àti agboolé Ìyórò. Àwọn agboolé 4 ló ṣe pàtàkì ní Ìdó-ޮSUN tí wọ́n lọ́mọ tó jọjú, àwọn ọmọ bíbí ire tí ò ṣeé fowó rà, àwọn ọmọ àrídùnnú, àwọn olú ọmọ tí wọ́n ṣe é mú yangàn láwùjọ. Wọ́n lẹ́nu lọ́rọ̀, wọn kì í ṣọmọ jàgùdà pálí, àwọn ọmọ wọn gbayì púpọ̀. Ṣùgbọ́n kinní kan ló wá yà mí lẹ́nu. Báwọn kan ti kóra wọn jọ tí wọ́n fẹnu ìbàjẹ́ ń borúkọ ojúlówó ọmọ ọba lágboolé Dáúdù jẹ́. Ìyẹn ọmọ ọba Jímọ̀ Nírùdín Adémọ́lá Babátúndé tí gbogbo wa ń pè lálówó ńlé ní Ìdó-ޮSUN. Kò yẹ kó rí bẹ́ẹ̀, ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀. Gbogbo petitions ìbàjẹ́ táwọn kọ́kọ́ nípa ọmọ ọba Jímọ̀ Nírùdín Adémọ́lá Babátúndé kò bójú mu ní Ìdó-ޮSUN. Ṣé nítorí pé a fẹ́ jọba olójúdó ti Ìdó-ޮSUN láṣẹ dìgbàpádìkúùkù ń borúkọ rẹ̀ jẹ́? Ẹ ò sì bẹ̀rù Ọlọ́run, ẹ ò sì bẹ̀rù Ọlọ́run ọba àlá, ẹ ò sì bẹ̀rù àtúbọ̀tán. Ká jáwọ́ lápọ̀ tí ọ̀yọ́, ká gbómi lákaná. Ojúlówó ọmọ ọba lágboolé Dáúdù lọ́mọ ọba Jímọ̀ Nírùdín Adémọ́lá Babátúndé. Ẹyẹ pọmọkọ lọ́mọ àlè, kò sóhun tá a lè rí gbà nínú ọ̀tẹ̀. Ọmọ ọba Jímọ̀ Nírùdín Adémọ́lá Babátúndé òdún ni ní Ìdó-ޮSUN, kò ṣàìmọ̀ fólókó wa. Jímọ̀ Adéníyì ni bàbá rẹ̀ ń jẹ́. Ojúlówó ọmọ ọba lágboolé Dáúdù nílé ọmọ ọba Adéǹkó ní í ṣe. Mìsúrà Adéníyì lórúkọ ìyá ẹ̀. Kò wáyé ká torí ohun tá a jẹ ká fọ̀tẹ̀ bá ohun tá a fẹ́ jẹ́jẹ́. Ká mọ́ torí pé a fẹ́ lọ sẹ́dẹ̀ ká bẹ̀ẹ̀dẹ̀ jẹ́. Bá a bá wá bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ ká tó dé lẹ́dẹ̀. Ṣé a lè rẹ́ ẹ̀dẹ̀ wọ̀ sí? Sọ̀rọ̀ mi yé kó wá. Ipò ọba olójúdó ti Ìdó-ޮSUN kò yẹ ká gbógun síra wa. Ẹ fọ̀tẹ́lẹ̀, ẹ mẹ́nu kúrò lọ́rọ̀ ìbàjẹ́. Ọmọ onílé
lọ́mọ ọba Jímọ̀ Nurudeen Adémọ́lá Babátúndé tí ń jẹ́ alówó lé kì í ṣàjòjì pé bóyá bàbá rẹ̀ ò gbélé kò gbélé ní Ìdó-Ọ̀ṣun ìbà lórúkọ jẹ́ lásán ni àwọn ẹlẹ́gàn ló ń pẹ̀gàn ọ̀rọ̀ ẹkùn ọba ló dé tó rin dòwe ẹ̀yin afọbajẹ ní Ìdó-Ọ̀ṣun ẹ kú iṣẹ́ o ẹ jọ̀ọ́ ẹ mọ̀ ṣe gbọ́n táwọn aṣèbàjẹ́ ń wí nípa ọmọ ọba Jímọ̀ Nurudeen bàbá wa olóyè àgbà Oyèwálé Bàṣírù Adébáyọ̀ èèṣà ti Ìdó-Ọ̀ṣun agbẹ̀rí yín jẹ́ ẹ ò bá wọn dúró nídìí ọ̀tẹ̀ rí gẹ́gẹ́ bí afọbajẹ ní Ìdó-Ọ̀ṣun ọpẹ́ tẹ̀ tí bá wa tòlú bọ̀ bàbá wa Adérọ̀gbà Sádíkù balógun ti Ìdó-Ọ̀ṣun akínyìn o ọ̀tún jagun bàbá wa Adélékè Àṣìmíyù ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé káwọn ọ̀bàyéjẹ́ tí borúkọ ọmọ ọba Jímọ̀ Nurudeen lórúkọ jẹ́ kí wọ́n gbẹ́nu dákẹ́ bàbá wa Jímọ̀ Ògúntádé Ògúnlékè Olúọdẹ ti Ìdó-Ọ̀ṣun ẹ kìlọ̀ fún gbogbo ẹlẹ́nu màrímàsọ bàbá wa Olóyè Lásìsì Àkànjí akéde Ìdó-Ọ̀ṣun ẹ bá wa pìtàn ọ̀rọ̀ fáwọn tí ọ̀bá mọ̀ tàn ìyálóde Afusat Àwẹ̀lé Ọ̀kándèjì ẹ bá wa kìlọ̀ fáwọn pẹ̀gànpẹ̀gàn yìí o pé bẹ́ẹ̀ kọ́ lórí ẹ wí fún wọn pójúlówó ọmọọba lọmọọba Jímọ̀ Nurudeen Adémọ́lá Babátúndé ọmọ bíbí rẹ̀ tó pójú owó ni lágboolé ọmọọba Dáúdù ní Ìdó-Ọ̀ṣun ojúlówó ọmọ ni káwọn abínú ẹni ọmọ ẹnu kúrò lọ́rọ̀ ọ̀tẹ̀ bọ́mọọba Jímọ̀ Nurudeen Adémọ́lá Babátúndé bó ṣe jẹ́ ní Ìdó-Ọ̀ṣun ẹni tó bá rú lójú kó lọ béèrè àlàyé lágboolé Dáúdù wọ́n pìtàn fún kó wá ẹ lọ wòwe agboolé wọn lágboolé Dáúdù ẹ̀rí ń bẹ níbẹ̀ tí ó ṣàlàyé ọ̀rọ̀ fún kálukú bójúlówó ọmọọba lọmọọba Jímọ̀ Nurudeen ó ti kópa ó ti dáwó fún dàgbàsókè agboolé wọn àtìlú Ìdó-Ọ̀ṣun lápapọ̀ ojúlówó ọmọ ni ẹ lọ ṣèbéèrè ọ̀rọ̀ gbogbo ọmọ Ìdó-Ọ̀ṣun ìlú Ìdó-Ọ̀ṣun ò ní bàjẹ́ ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ gbé Ìdó-Ọ̀ṣun lárugẹ àìrìnpọ̀ níjọ mẹ́jọ níjà bọ́ká bá síwájú tí paramọ́lẹ̀ ń tẹ̀lé tó jò lábàbá ejò tó wọ́ orúbọ̀ lẹ́yìn dálògbójú ọdẹ tó lè gbé gidina ejò ní pópó kọ́ wá rírúurú ejò kọ́ mọ̀nà pápá bora ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ kájọ gbé Ìdó-Ọ̀ṣun lárugẹ ká mọ̀ ṣe fọ̀tẹ̀ yan olórí ẹni tí ó jọba lórí wa tó ń bẹ lọ́wọ́ Elédùà lókè ó jọ mí lójú pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn akéwì ní Ìdó-Ọ̀ṣun kálukú ló mọ́wọ́ lẹ́rán a ò mọ̀ bóyá Ọlálékan Níkòyí akéwì nílẹ̀ yìí ti jẹ́ dòdò ńlọ́jọ́ gbàgbé òdodo ńlọ́jọ́ dákẹ́ bí olúndù tí ò sọ̀rọ̀ tí ò wí nǹkankan lórí báwọn èèyàn kan ṣe ń borúkọ ọmọ ọba Jímọ̀ Nurudeen Adémọ́lá Babátúndé lágboolé Dáúdù jẹ́ Ọlálékan Níkòyí mo pè ọ́ lẹ́jọ́ mo ti pè ọ́ níjà a kì í mọ̀ o bí wọ́n bá bí léèrè pé ta ló kọrin Òjó Awógbèmí kábíyèsí Máyégún Akéwì Oòduà lèmi jẹ́ abọ̀rọ̀ tí símọ́ lédè bí àlárírọ́ omi ni mí kì í bẹ̀rù bí mo bá rí ná òòrùn